Adigunjale tí wọ́n mú lọ fún Itusilẹ ní Ṣọọṣi Tun ti ja àwọn ọmọ ìjọ lólè. Ọmọkùnrin Adigunjale kan tí ẹ̀gbọ́n rẹ̀ obìnrin mú lọ sí ìṣọ́òru nílé ìjọsìn kan fún ìtúsílẹ̀ ló tún ti padà ja àwọn lólè níbẹ̀. Oyemachi Maduobuchi, ẹni ọdún 24, ló ti fìgbà kan rí sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n Owerri Correctional Center nípínlẹ̀ Imo tó sì ti ń fojú winá òfin láti ọdún 2009 fún ẹ̀sùn olè jíjà, pípe ara ẹni ní ohun tí a kò jẹ́ àti ìwà ọ̀daràn míì. Maduobuchi ni wọ́n ti wá fi òfin gbé lẹ́yìn tó jí SIM káàdì lásìkò ìṣọ́òru ní agbègbè Ìjẹ̀ṣà nípínlẹ̀ Èkó. Ìròyìn gbọ́ pé lẹ́yìn tó sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n, ó tẹ ọkọ̀ létí lọ sílùú rẹ̀ Onitsha níbi tó ti lọ bá ìyá rẹ̀ kó tó di pé ìyá rẹ̀ ní kó lọ bá ẹ̀gbọ́n rẹ̀ Amarachi Maduobuchi tó wà nílùú Èkó. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó náà fi síta ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé ọwọ́ tẹ arákùnrin náà pẹ̀lú bó ṣe jí SIM káàdì lẹ́yìn ìṣọ́òru nínú ìjọ Bride Assembly Church tó wà ní agbègbè Ìjẹ̀ṣà nípínlẹ̀ náà. Wọ́n ti wá fà lé àwọn alámòjútó ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́ báyìí.